adimul amanati wantisharu khiyanati. gbogbo ẹ̀yin tẹ̀sí wà ń bẹ̀ ẹ jẹ́ kí a mọ̀ ojú bàbá ni gbogbo èèyàn kọ́ ló lè sọ̀rọ̀ ní stúdíò bíi bàbá àgbà Àjàní Bello. adimul khiyanati wantisharu khiyanati. ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ̀ wà níbẹ̀ yẹn bàbá ṣúgà ibi táwọn ti máa rí ni ẹ dúró sí bọ́lọ̀ ṣe ń ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. adimul khiyanati wantisharu adimul amanati wantisharu khiyanati. ìwọ tó o bá ti fẹ́ jẹ́ kọ́ lọ́n fi oore fèkì ẹ bẹ́ẹ̀ bá ti ń ṣàdúrà bí o bá ti ṣàdúrà elépè ẹlòmíì ò ní mọ̀ mọ́ rìn lọ síbi tí ti mọ́ rí bàbá mọ́. dákun má pariwo. mọ́ sì pariwo ibo lọ́wọ́ pọ̀ wà. adamul amanati wantisharu khiyanati. bàbá fẹ́ mọ ìjókòó ẹni tó bá ganú ayé ìmọ̀ ń dalẹ̀ ni kì í tètè tú. adamul amanati. adamul amanati wantisharu khiyanati. ìjókòó ẹni rẹ máa ń gùn ni a dẹ̀ kí àwọn tí wọ́n lo tàwájíà níjókòó yìí. jámù tàjíà kọ́hún. jámù tàjíà nìyẹn a kí àwọn tí wọ́n dé tàwájíà níjókòó yìí. adamul amanati. ọlọ́run ní fi aburú sí ẹnì kọ̀ọ̀kan wa. adamul amanati wantisharu khiyanati. gbogbo ẹni tí àdúrà yìí bá dùn mọ́ nínú àjọ sẹ́yìn àtẹ́nẹ̀ kan bàbá wa àgbà al-Mudirul Markaz ọlọ́run bá wa sàlékún àláfíà àwọn bisimilahi rahman rahim. inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. adamul amanati. mo gbé mo ti kí àfa ìtì ẹ̀ náà báyẹn. adamul amanati wantisharu khiyanati. bàbá wa asmos kò ní bàjẹ́ fún yín sà. adamul amanati wantisharu khiyanati. bọ́lọ̀ bá ṣe bàbá ṣúgà bọ́lọ̀ ṣe wọ́n báyìí gbogbo èèyàn kọ́ lọ́lọ́run lè ṣe bẹ́ẹ̀ bàbá ajísọ́gbọ́ ọ̀rọ̀ gbogbo èèyàn kọ́ lọ́lọ́run lè ṣe bàbá yìí bàbá yìí dà gan ó ní gbogbo everybody ń sọ látàárọ̀ yìí. adamul amanati wantisharu khiyanati. àwọn pé bẹ́ẹ̀ ló ń bá wa sọ tó gba máìkì á wò pé bóyá kan lè náwó fún ni ṣùgbọ́n ẹni tí máìkì ò kàn tó sọ tó sì dáa ó yẹ ká tún yín kí pé báwo lẹ ṣe ṣe. adamul amanati wantisharu khiyanati. níjọ́ tí bàbá yìí kọ́kọ́ pàdé wa wọ́n sọ wọ́n ní àwọn ń tẹ̀lé wa àwọn fọ́lọ̀ wa back to back à ń rí ọwọ́ ẹ̀ ní Facebook kó ń láìkì fídíò wa ìjọ́ tó pàdé wa ò kí wa ó ṣe bí kò mọ̀ wá rí. adamul amanati. ìwọ olórí burúkú níwà yẹn ọ̀ lè pẹ́ lágọ̀ọ́ lábàá. adamul amanati. stop ẹ torí ìjọ tó bá kọ́ ọmọ tó náà gba máìkì tó ṣe bí fún òrí ọ. adamul amanati. bàbá yìí wá kí wa dáadáa ńjọ́ náà ẹ pé bẹ́ẹ̀ lómi bá ṣe dáadáa fún yẹn á wò pé bóyá torí ọjọ́ tí ó lò yẹn ni kí ló dé ọ̀bùn yẹn 5,000 lẹ́yìn ìgbà tó ọ̀bùn tán wá ní àfa ẹ̀dá kan mo fẹ́ kẹ́ tèmi lé mi lọ ilé àná mi ọ̀ sọ pé owó tí ò ná lọ ti kó fún un. adamul amanati wantisharu khiyanati. wọ́n kí wa lọ wọ́n kí wa bọ̀ wọ́n tún wá bùn wá lówó. láàyè tó yẹ káàgẹ́ ti máa kó náà wọn. níbi tó yẹ káàgẹ́ ti kó náà wọn bó ṣe yẹ pé alọ́kọ́lọ́ kígbe là wa. adamul amanati wantisharu khiyanati. bẹ́ẹ̀ bá rí báyìí má bí bó ló ṣe débẹ̀ ìwà ni. adamul amanati wantisharu khiyanati. ẹni tí player tó score pẹ̀lú offside ẹ jẹ́ ká kí gbogbo player kan ní monday box 18 tí match ó fi parí. baba ṣúgà adamul khiyana. adamul amanati wantisharu khiyanati. ọlá yín ti ń bọ̀ tipẹ́ àwọn èèyàn ti ń gbọ́ yín tipẹ́ kò wá sí nǹkan tó jẹ́ káyé tún máa gbọ́ yín dì sí bí ṣe pé nǹkan àmọ́nà tí ayé tọ́jú sọ́wọ́ yín wọ́n ìtúnbà bẹ́ẹ̀. adamul amanati. kò yẹ kó jẹ́ orí tiwa wọ́n ti máa pín jẹ o sálíbù kan nù o. adamul amanati. sálíbù kan nìyẹn o ẹ má jẹ́ kí ó jẹ́ pé orí wa ni ó ti bẹ̀rẹ̀.
عدم الأمانة وانتشار خيانة ẹ jẹ́ kí n rojú bàbá ẹjọ́. مما يسبب انصباب مهانة. bàbá nínú tí mo bà ń kẹ́jẹ́ tí mo jẹ́ kí ìjọ tú má bùjọba mọ́ olórí ibú nìwọ náà. ẹ̀yin àwọn àfọ alásàlátù ẹni tí ò bá ti lè ṣẹ́ra ró má dájọ́ lẹ̀. tó bá ti lògó black lu àsàlátù ọ fẹ́ fi wọ ẹni tó ní sádìrì jù ni. مما يسبب انصباب مهانة. àmọ́ náà tọ́lọ́ ń kó fáfà ni o. àfa àké ìwọ kọ́ ló yẹ kó mẹni tó láyé àtọ̀yàn jù. ìwọ lọ mẹni tó ní bákà ìwọ lọ mẹni tó ní Chelsea. ọtí mẹni tí ó lóyún tó sẹ nínú lásàlátù ẹ kí lọ wò débẹ̀. مما يسبب. ayé mọ bàbá yìí pé wọ́n níjọ ìjọ náà ò sì tú dì sí. ó wá ń pọ̀ sí. ó wá tún wá ń pọ̀ sí ó yẹ ká bí wọ́n ṣẹ́ra ró ni. مما يسبب انصباب مهانة. ẹ bọ́ sẹ́lẹ̀ kejì yẹn. إن الفساد إذا تبوأ مقعدا. kí pọ́ìntì yẹn gbọ́dọ̀ mú jáde ìjókòó yìí ìnẹ̀lì. إن الفساد ìzá. تبوأ مقعدا. ìjókòó tẹ jókòó sí yẹn tó bá jẹ́ ìpè ní olórí burúkú níyìn ni ìjókòó yìí ò lè máa dùn báyìí. في بلدة يمسي المسارع مقعدا. ipò tẹ wà yẹn tó bá yẹ pé ìwà ìbàjẹ́ lẹ fi débẹ̀ ni kò lè pẹ́ tó báyìí. mọ bùjọba mọ mo tún sọ lẹ́ẹ̀kan sí i ìjọba wàsàbù tiẹ̀ gan ò tí ì rí tún ṣe. bàbá yìí wọ́n dá kínní lẹ̀ wọ́n dá mọ́sìkì lẹ̀ wọ́n dá lẹ́kẹ́ọ́ lẹ̀ wọ́n dá sàlátù lẹ̀ wọ́n ti sọ gbogbo ibi tí wọ́n lẹ́ka dé. eléyìí tí wọ́n gbé sílẹ̀ yìí ẹ ti rí i pé ní bàbá yìí ti náwó bọ̀ tipẹ́. olórí burúkú rẹ gbogbo àwọn olówó tó ní náà ti fi ọ́ sí àkáìfù. bó lọ kí ló bá débẹ̀ bílì ti pọ̀ jù kí ló kà á pẹ̀lú pé omi sápá mọ́mí ẹ̀ lórí. إن الفساد إذا تبوأ مقعدا. ọkàn bújọba ní 30 billion kíni kan billion wọn kò jẹ owó mọ́sáàsì ń dá sí ọ lọ́wọ́ so náà sílé ọlọ́run. في بلدة يمسي المسارع مقعدا. bàbá ẹ má ṣe wàhálà lórí ànáwó fáwa odidi là á mọ̀ gbà ẹ ṣàjẹ́ mọ́ rojú yín odidi là á mọ̀ gbà. في بلدة tó bá ti ní pépà yóò sì jẹ́ transfer. يمسي المسارع مقعدا. bẹ́ẹ̀ bá jẹ́ ẹni wájú à ń retí ìwà dáadáa lọ́wọ́ ẹ̀. bàbá Khalifa ṣé o sáà sì dínà jókòó yẹn. lọ́mọ sí ẹ̀jẹ̀ rí wọn pé. ṣé o sáà sì dínà jókòó yẹn. gbogbo àwa tá a bá jẹ́ ọmọ àfa àdánwò ni wá. ọmọ tó bá jẹ́ ọmọ oníwàásí àdánwò ni torí ayé ó bẹ̀rẹ̀ pé ní bí bàbá rẹ̀ ṣe ń sìn jọ́ lè ṣètò. في بلدة bàbá ẹ gbàgbé tó bá jẹ́ pé ní ọlọ́run kẹ́yìn bí bàbá ṣé ó ṣàṣìlì ni ẹ lè wọlé káyìn mọ́ kì yín àtúnkí ọlọ́run lára yín bẹ́ẹ̀. bàbá ṣé òṣùgà wọ́n máa ń dá owó mọ́sáàsì sọ́wọ́ ẹlòmíì tí ò ní fi jíṣẹ́ àwọn èèyàn tiẹ̀ tó ti wá kásàwé kan báyìí wọ́n sì lọ sí mọ́ọ̀sì kan tí wọ́n ì parí wọ́n wá ya fọ́tò rẹ̀ wọ́n ṣe fídíò rẹ̀ wọ́n wá lọ open palmpay pẹ̀lú orúkọ mọ́ọ̀sì táyé ò mọ̀ wọ́n wá máa sẹ́ẹ̀dì ẹ̀ sáwọn èèyàn tó yẹ olórí búkì ọ̀sìn pọ̀ ní mọ́sáàsì tó ń kọ́ ọwọ́ à ń gbowó mọ́sáàsì lọ́wọ́ àwọn èèyàn àìsàn lọ́ọ̀fì wòtọ́ ikú. في بلدة يمسي المسارع مقعدا. ìjókòó tẹ wà yẹn ìjókòó yẹn ẹ fi ń sọ̀rọ̀ ni ọ̀rọ̀ tẹ́ ẹ sì fi ń sọ fáyé ẹ fi ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni ìjẹ́ gbogbo èèyàn ló lè pẹ́ wọ́n máa ń kọdún fàáfàá ni bí olórin wọ́n ti kọdún fún yín ẹ ti yẹ ni àìmọye ọdún ni wọ́n ti kà fún yín tẹ́ ti yẹ kò wá sí ní tó wá kó àwọn tàwa jẹ́ ànájókòó yàtọ̀ sọ́lẹ̀ kan sí kò sí ní tó mú àwọn tó fi péjọ síbi ọ̀dọ́ yín yìí àwọn kan ti lọ àwọn kan dé kọ́mù kó mọ̀ lọ kọ́mù kó mọ̀ dé ni kọ́mù ká ìsún padà bọ̀ wọ́n wá ń bá yín torí pé iṣẹ́ yín gbé. Qomorudeen Sheikhana mutafannina. tá a bá ń kí yín iṣẹ́ yín ló débẹ̀ àgọ́ látòṣogbo wá bí. Ṣúgà ta'ammal min ilahi mahasinan. àwọn tí èèmọ̀ gbé sí pósítà lẹ́ ọ̀kọ̀ọ̀kan ni wọ́n débì talẹ̀ gbé sí pósítà nu wọn kó tó wá ìwà náà pè bẹ́ẹ̀. Qomorudeen. ọ̀pẹ mọ́mí ẹ̀ gan ọtún fẹ́ wé mọ́mí ẹ̀ lóye ọtún fẹ́ fún ọ lóye mọ́mí ẹ̀ ò tún wá. Qomorudeen Sheikhana mutafannina. bàbá àgbà Sheikh wa Qomorudeen. Qomorudeen Sheikhana mutafannina. bí
nǹkan bá dábàá ìyẹn máa ń sunkún pé ṣé ó dalẹ̀. Qomorudeen Sheikhana mutafannina. kí bàbá àgbà kẹtù wí ọlọ́run jẹ́ àríyìn pẹ́sà. Qomorudeen Sheikhana mutafannina. bàbá àgbà ṣúgà ta'ammal. wá sí ń bẹ lọ́tọ̀ síkìrì ń bẹ lọ́tọ̀ mẹ́dùn ń bẹ lọ́tọ̀ gbogbo mímọ̀. ṣúgà ta'ammal. tá a bá ti jọ wá mọ́ bá wa sa owó. ṣúgà ta'ammal min ilahi mahasina. ṣúgà ta'ammal min ilahi mahasina. èèyàn kan ní kó má bá wa sa owó. Qomorudeen Sheikhana mutafannina. Qomorudeen Sheikhana mutafannina. Aya Qomorudeen Sheikhana mutafannina. Qomorudeen Sheikhana mutafannina. bàbá àgbà asmasi. Qomorudeen Sheikhana mutafannina. Qomorudeen Sheikhana mutafannina. Qomorudeen Sheikhana mutafannina. ṣúgà ta'ammal min ilahi mahasina. ẹ tún máa retí orí ọlọ́run. ṣúgà ta'ammal pẹ̀lú ògbó ọlọ́run. min ilahi tábà tó wá sí ọdún mi mahasina. àwa sí mọ́tà sílẹ̀. Qomorudeen àwa sílẹ̀ kéwù náà ni. Sheikhana ọlọ́run wọlé bàbá wa àgbàlagbà kẹjọ mutafannina. ìgbàgbọ́ ẹ̀ ní sunkún láíláí. ṣúgà ta'ammal min. Allah. yóò máa dùn lọ Àmín. yóò máa dùn lọ. Àmín. inna ataynaka.